rí pé ó ga púpọ̀. Mojísọ́lá o ọmọ Akínyẹmí aya Ọláníyì Fálọdún lóró àròjinlẹ̀ ọlọ́kọ̀jọ́ ló ti rọ tilẹ̀ ti fi mú bọ̀ ìjìmá lójà tómi inú àgbọn ó dànù ó ní mo wo wájú mo wẹ̀yìn mo tún wọ̀ tí mo kò sí ní ẹ́ mo wá rí i pé gíga Ọlọ́run ló fara hàn. Ìgbà tí mo rò ó iṣẹ́ yanu rẹ láyé mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga bàbá. Ìgbà tí mo rò ó iṣẹ́ yanu rẹ láyé mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga púpọ̀. Eré ètò ní eré olóríire ni ẹ̀sà àtòní o tí aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ni Mojísọ́lá o ọmọ Akínyẹmí aya Fálọdún dákun mọ́ bọ̀ ní gbàgede òní ọjọ́ ìkejìlá oṣù kejìlá ọdún pàtàkì ló jẹ́ fún ọ ọjọ́ ńlá ọjọ́ rere ọjọ́ àrà ọ̀tọ̀ mẹ́bí ló jẹ́ ọkọ rẹ ní bá dúpẹ́ lọ́wọ́ adániwáyé o Ọláníyì ọmọ Fálọdún olólùfẹ́ rẹ ó ní kí n bá ọgbọ́ lọ́rùn ọba ga Ọlọ́run tó dára sí ọ tó yàn ọ́ fẹ́ tó ṣe ọ́ lẹ́ni yìí tó ṣe ọ́ lẹ́ni ẹ̀yẹ Ọláníyì ní ẹni bí ọkàn mi ni Mojísọ́lá ń ṣe ó ní arẹwà obìnrin ni ó ní Mojísọ́lá lòdòdó ẹlẹ́rìn dòdò tí ń kọ̀dọ̀rẹ́ mi dòdò mi rè ló ka ìyá mi ó ní Alámọ̀kẹ́ dákun báǹkì yìí kórì rẹ̀ òun Mojísọ́lá mọ́ gbọ́ bí mo ti ń wí o ìyá Ọlọ́ládé ìyá Ayọ̀mídé ìyá Nífẹ̀mí dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi ilé ńlọba wà kówó dé ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ dẹ́dẹ́ yàrá ńlọba wà kọ́wọ́ kankan lé torí ire lèmi Alámọ̀kẹ́ fi ń pèrè rẹ ọkọ rẹ lọ́rọ̀ mi wá bí Ọláníyì ọmọ Fálọdún ìfẹ́ ayé rẹ adé orí rẹ ẹni tọ́lọ́run ọba fi ṣe olùrànlọ́wọ́ fún ọ nínú ayé mi ó ní kí n kì í ọ́ bí ológun ẹrú o Mojísọ́lá ọkọ rẹ ní kì í ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n olólùfẹ́ rẹ ní kì í ọ́ bí ológun kẹ̀kẹ́ ó ní kì í ọ́ bí ọlọ́gbọ̀n abájá mo ní èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀ ọmọ Akínyẹmí Ayétoro-Ekiti nílé bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé ọmọ èlò àjànà ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ èlò àjànà àríjẹun sùn ọmọ èlò àjànà kèyí retí odò èyí mọ̀dẹ ọmọ òkòtòròjò kèyí sórí ọ̀pá lélẹ́lẹ́ ọmọ Akíkẹ́ gbọ́dọ̀ ṣojo ọmọ amábẹ́rẹ́ gíyán kí ìdógbèrègbè mọ̀mọ́ torí kan mọ́ bá ayagúnṣu jẹ́ ọmọ ajísùn ajíre ni ajímíjọ́ kété dára bí egbin ọmọ aláèdè àjígbá ọmọ eléyìí ìkúnlẹ̀ adéwúre kàn ń yàwé ọ̀rẹ́ṣà òkè jẹ́mìlá kí mi dàbí ìtolúlé kọ́ ọba dàbí ìtolúlé wáyọ̀ ọ̀làdìbí tẹ́rẹ̀ Mojísọ́lá o aya Ọláníyì Fálọdún bí n bá tún yà nílé ọkọ rẹ Ewu-Ekiti níṣẹ́lẹ̀ olówó orí rẹ ọmọ Ewu òjìgì udà ọmọ amúdàsílẹ̀ mógún ẹ̀rùn pani àkúkú bẹ́ẹ̀ ni orísàn jogun ẹ̀rùn lọ lọ́nà Ewu ọmọ àtètè dáyé àtètè la oòrùn
ọgbọ́n ulẹ́rìn náà iṣẹ́ àtètè róṣù ọgbọ́n èwúlọ̀ ṣùpárọ̀ yìí sí ọmọ amórí ẹ̀ pabalẹ̀ kó o jòrò ǹbámọ̀ wí pòǹpò náà mi ṣọdún ìbárú ọgbọ̀bọ̀ kó lójijì ọmọ anyúbú omi lágbàá lédè ọmọ anyúbú omi mébìbù ẹja ta ni ọ̀rẹ́ èyí ṣojú ríro kọ́ o ìṣìdálẹ̀ ibi tí ní ọmọ ẹlẹ́pà kékeré hàn mí ṣòro lẹ́jì ọmọ ẹlẹ́pà kékeré hàn mí ṣòrújó ọmọ ẹlẹ́ja ṣíṣe yọ̀ọ̀yọ̀ létí ẹ̀rọ ni wọ́n pòkì ilé ọkọ rẹ̀ Mojísọ́lá o ọmọ Akínyẹmí aya Ọláníyì Fálọ́dún ìyá Ọlọ́ládé ìyá Ayọ̀mídé ìyá Nífẹ̀mí Èdùà ló dìrí ẹwà fàkùkọ rẹ̀ dé ló gbé ire lójú owó rí o ire lọ́mọ rí lọ́nà rẹ̀ gbogbo dídùn dídùn là ń bá lé olóyin ìkorò wà ní